ọmọ ìyá Àdùnní ọmọ ìyá Àdùnní o kíkú má pa ọmọ ìyá mi ọmọ ìyá Àdùnní o Abọ́sẹ̀dé ṣọdún ayọ̀ gbogbo ẹ jẹ́ ká jó ọ̀rọ̀ bànújẹ́ oníkan ẹ̀ o ọ̀rọ̀ bànújẹ́ oníkan ẹ̀ o Aláyìnkẹ́ ṣọdún ayọ̀ gbogbo ẹ jẹ́ ká jó. Ibà lóde tòní o Òṣùpá mo tún ti débi ṣe mi o Aláṣàkẹ́ mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjàlẹ́ o mo dé kùtù àìbèjì yálẹ̀ ẹ̀ta mo dé nítorí ọmọ ọlọ́jọ́ bí òní o Ọlọ́run jù wá lọ Abọ́sẹ̀dé Aláyìnkẹ́ ti sọjọ́ bí lónìí mo wá kí kórìjọ pẹ́ láyé kó dàgbà kó dògbò lágbára Ọlọ́run ọba aya mẹ́dísẹ̀ ń bẹ́ńlẹ̀ ní àbòròdé o ọmọ rísí kàtàjọ kẹ́mẹ́bí wọ́n náà ni mò ń kó bẹ́rẹ́ fún o ọmọ àkànní mọ́ gbọ́ o Ìdòwú Àjàlá mọ́ gbá wìrìwìrì ọ̀rọ̀ lẹ́nu èmi gangan ọdọọdún lóró gbogbo ọdọọdún lẹ́wà wà ní ọdọọdún láwọn ọmọ rí ọwọ́ òbí ìran onídájí sùn onídájí ké ìṣẹ̀dá rẹ̀ onígbà bọ̀dé ó ti wá sọdún èyí òwú ni ó ṣe tẹ̀mí sí nínú owó nínú ọlá nínú àlàáfíà ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ ọmọ wọn lẹ́gbàá aláké mọ́ gbọ́ o ní kẹrẹkúsá níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ ni ó kú ọdún ó sì kú àṣeyẹ oyin mọ̀ tiẹ̀ nínú afárá ẹkùlù mọ̀ tiẹ̀ lálá èrè gẹ́gẹ́ bójò láṣẹ mọ̀ tiẹ̀ nínú ọ̀pá ó ti wá sọdún èyí òwú ni ara pápá lábẹ́ tú o ibi kìjàkìjà lábẹ́ ṣin òjòjò ní ìṣòwò kó mọ̀lẹ́ náà jà kókókó lárọ̀ tá lé okú ọdún o ikú ní bábẹ́ lòdì àyà fún ọ àrùn níbẹ̀ lòdì àyà fún ọ ìbànújẹ́ ní bábẹ́ lòdì àyà mẹ́ta àyà fún lágbára Ọlọ́run ọba àwọn ọmọ ìyá rẹ̀ ló pè mí sórí aago wọ́n ní Òṣùpá akéwì gbéralẹ̀ kò dìde mọ́ bọ̀ wá bá mi kọ́ ọmọ ìyá mi wọ́n ní mọ̀kẹ́ méje mẹ́jọ wọ́n ló kú ọdún wọ́n ló sì kú àṣeyẹ wọ́n ló mọ bẹ́ẹ̀ ràn bẹ́ẹ̀ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ á sì mọ bẹ́ẹ̀ náà wò wọ́n là ò ní wọ́ọ̀tì láàrin ẹgbẹ́ o wọ́n là ò mọ ní wọ́ọ̀tì láàrin ọgbà lọ́lọ́lọ́ wọn bá Ọlọ́run kẹ́mi ní ìmọ̀ kí o Olúwa Kòrédé ló kú ọdún Olúwa Gbémi Sọ́lá ló kú ọdún o Olúwa Ṣògo ló mọ̀ ní fọ́dún èyí sópin Olúwa Tóbi ló kú ọdún o Ìkẹ́ Olúwa wọ́n láṣẹ ìsàmọ́dún wọ́n lọ́dọọdún lóró gbogbo wọ́n lọ́dọọdún lẹ́wà wà ní wọ́n lọ́dọọdún láwọn ọmọ rí ọwọ́ òbí ìran ṣó ní bọ́délé o Aláyìnkẹ́ ṣó ní bọ́dé pa láwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ wọn lẹ́gbàá aláké máa gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lẹ́nu èmi gangan máa gbọ́ bí ti kó kílé àwọn bàbá rẹ̀ Ìkèrèkú nílé o ọmọlúmẹ̀sì máa lànà tẹ́tẹ́ o òtúgbù òtọwọ̀ lígbó ọmọ alágẹ̀mọ́ àfi ìjó wà nàná kí wọ́n nulẹ̀ àwọn bàbá rẹ̀ ni ó lọ́nà títí dé Jẹ̀bú o ọmọ báńtà ta ní gbọ́gìrì tí ò sá o ẹ̀yin lẹ gbọ́gìrì tẹ́ ẹ fàyànàyà nulẹ̀ àwọn bàbá rẹ̀ ni ọmọ akin kì í ṣojo kí ló mọ̀ màkìn tí kì í ṣojo nulẹ̀ àwọn bàbá rẹ̀ ni Ọlọ́run ló takin lẹ́yìn o ó wájà o òfin ìràn ọmọ ẹ̀gbá alákẹ́ ọmọ èrò lọ́ka gbogbo ọmọ Olúgbọ́njọ bí mẹ́bẹ́yìn lọ máa ṣẹ́tì mú mi kíkan ẹ̀gbá ọmọ yùmùyùmù ọmọ yùmùyùmù ọmọ yùmùyùmù lòrò òkè o ọmọ Lísàbí ọmọ gbogbo àkàlà ọba márùn níbẹ̀ lóde ẹ̀gbá alákẹ́ mẹ́bí gbogbo wọn ni wọ́n dádé Olúbàrà ọba ni Àgùrá ọba ni Ọ̀ṣìlẹ̀ ọba ni Olówó Òdùwọ̀ ọba ni Alákẹ́ gbọ́ngàn sẹ́bẹ̀ lálàáfíà ara ọba ní ìṣe ẹ mọ̀ pé bọ́ ti ń ṣe mọ́kà náà ṣe lòdì ẹ̀gbá aláké wọ́n mú mi sẹ́mísẹ́mí mọ́kà ẹ̀yìn mòdògún lòdì ẹ̀gbá aláké sẹ́rọ̀ ń mú pani wọ́n gàràfà mọ́kà ẹ̀yìn golúmọ́ lòdì ẹ̀gbá aláké o ó wá dẹ́lẹ̀ kínní o mo ní kẹ́ ẹ wá fòròyìn mi lè ìjọ sí ẹni gúnyán lẹ́bẹ́ kí n roka kan mi níjọ mo gúnyán lẹ́bẹ́ tán mo roka kan mi níjọ kàkà kí wọ́n fòròyìn mi pẹlẹbẹgì ni wọ́n gbélé mi lọ́wọ́ o àṣẹ wọ́mú lòrò òkè o mo ní nàmùnàmù kúkú lòrò òkù ẹ̀yin lọ́mọ rò pàgé ọmọ rò pọ̀ ọ̀pẹ ọmọ rò pa gbàgùrà náà kí wọ́n nulẹ̀ àwọn bàbá rẹ̀ òkú ọdún òsì ikú àṣeyẹ ó mọ ní fọ́dún èyí sópin lágbára Ọlọ́run ọba ara pápá lábẹ́ tú o ibi kìjàkìjà lábẹ́ ṣin òjòjò ní ìṣòwò kọ́mọ́lé náà jà kókókó lárọ̀ tá lé àwọn ọmọ ìyá rẹ̀ náà ní mọ̀kẹ́ méje
ẹjọ́ wọ́n ní happy birthday to you o ọlọ́run jù wá lábọ́sẹ̀ dé Aláyìnkẹ́ aya Ahmed tí sọjọ́ bí lóní mo wá kí kórìjò pẹ́ láyé kó dàgbà kó dògbó lágbára Ọlọ́run ọba o. ọ̀rọ̀ banújẹ́ òní kan ẹ̀ o Aláyìnkẹ́ ṣọdún ayọ̀ gbogbo ẹ jẹ́ ká jó.